èmi kọ́lọ́run kó ṣàánú wa ńlẹ̀ Yorùbá ni àbórin ló ti ẹ̀yẹ kí n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni kò sọ́gbọ́n tó lè dá kò sí wá tó lè wù kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o ẹni kọ́ forin bẹ̀rẹ̀ sẹ́rí ẹ̀sìn tá a là ń ṣe ẹ̀sìn mọ̀kọ́ là ń ṣe ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn pé mò ń tẹnu mọ́ ẹ̀sìn kọ́ lélẹ̀ tá à ń ṣe ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe I'm telling you ẹ wo bàá mi dáadáa tí mo gbé sókè nígbà tí gbogbo yín wá ń pa ewo ní ìsìn pé ń bo lolóyè Sunday Igboho wà ń bo lolóyè Sunday Igboho wà ṣebí ayédèmí àti ìjọ wà lọ́dún bíi mélòó sẹ́yìn mẹ́rin márùn sẹ́yìn nígbà tí wọ́n ní ká pín ní o ní Nàìjíríà fi lè rọgbọ kó ń kálukú lọ ti ẹni nítorí ààlẹ kò síbi tẹ́ ẹ ti lè kó àdánù pọ̀ I'm telling you do you think these people can change bóyá mi mo sì ń rò wẹ̀ wọ́n ní ká pín ní ara fi lè rokùn lára fi lè ra díẹ̀ ẹ̀yin náà lè bọ́ta nígbà náà lọ́hùn ẹni Yorùbá ọlọ́tẹ̀ ní Yorùbá oríkìsí ní Yorùbá níbi tí kinní kan bá ti fẹ́ ṣe torí pé ọmọ Yorùbá ló fẹ́ lọ fún pírẹsidẹ́ǹtì ni wọ́n tún ti bẹ̀rẹ̀ ohun Yorùbá igbá kan àwò kan lẹ́mọ̀ ń pa ewu àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ iye ọdún tí wọ́n fi wà ń Benin Republic I'm talking about baba Sunday Igboho tí wọn ò lè yọjú sí Nàìjíríà wọ́n tún wá dénú ìjẹkùn àbí kíná gbé ní ẹ lọ́wọ́ wọ́n dẹ̀ ná fáwọn ní instruction wípé if any governor did not invite you wípé nǹkan báyìí ṣẹlẹ̀ o ní ọ̀dọ̀ wa o a pè ọ́ o wà lọ bá wa mójútó o káwọn èèyàn rẹ lẹ́yìn o wọ́n ní mọ́ lọ ẹ wá níbo náà wà ṣé ẹ lásogún lè yẹn ni ṣé ẹ ní aṣọ àbí sẹ́yìn èèyàn máa ń gbàgbé ọ̀rọ̀ ni kò mọ̀ yé mi ṣé ẹ ní aṣogún lè yẹn ni bá kò sẹ́ni tó lóun di kìrìsìtẹ́nì lónìí kò sẹ́ni tó lóun di mùsùlùmí lónìí tẹ́ ẹ bá wo 4th 5th generation kò sí ni ẹ sì tọpasẹ̀ ìṣẹ̀ṣe ń bẹ kò wá séèyàn kankan ní agboolé yín tó ń ṣe ìṣẹ̀ṣe tẹ́ ẹ lè di pàǹpá tẹ́ ẹ lè kọjá sínú igbó ni most people mentions name ṣé dandan ni kẹ́ ẹ mẹ́sàn okọ̀ ni kí ni wọn máa bí mi nù fà ẹ máa sọ pé lágbájá ń kọ́ tàmẹ̀dó ń kọ́ ìyẹn ò tiẹ̀ tó wá dùn mí o bí fídíò ìyá kan tí mo rí wọ́n kọ síbẹ̀ gàdàgbà ni wípé two people cannot make a right Sunday Igboho when you are going there tẹ́ bá ti mú wọn fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ ni nítorí wípé kí ni gbogbo sakabula tẹ́ ń kó kiri yẹn is not needed ẹ kó Kùránì lọ́nà gbó kò wà ní dẹ́ẹ̀dì tòótọ́ ẹgbẹ́ gbélé ẹgbẹ́rẹ́ inú gbó ẹgbẹ́ gbélé nínú gbó ẹgbẹ́ Kùránì nínú gbó ẹ̀rẹ́ fi gbọ̀n lẹ̀ ìbọn wà ní dẹ́ẹ̀dì tí àwọn ará bíbá ti yọjá gàmù sí ẹ̀nà Kùránì sí àn tí àwọn ará bíbá ti yọjá gàmù sí ẹ̀nà Bíbélì síta sí àn kò yé báyìí ní ìsìn tí bẹ́ẹ̀ ni two people cannot make a right ẹ̀nà Bíbélì sí àn wèrè la fi ń wo wèrè ṣe bí nǹkan náà ṣe ẹ̀jà kan ní ìsìn omi ìpè bí àwọn orílẹ̀-èdè ìfẹ́ mọ́ dákọ̀ wọn kí ló dé tó jẹ́ pé why our own is always different kò yé mi ní ẹjọ́ why tó fi jẹ́ pé tí a nìkan ní mọ́ yàtọ̀ we are having internal issue kò tí ì ṣe external o ní àárí apáró báyìí
àánú orílẹ̀-èdè wa sì mọ̀ sí nígbà mi láì ti pọ́n sí pé ayé ti fún àsáwà nìkan ni sáwà nìkan ni tí a sì wá le tó báyìí. èèyàn kan tó post status mo tiẹ̀ ní sọ̀fíntàn pé kán dákun gbogbo ẹni kíní tó bá fídíò tó bá lè ba mental health jẹ́ ẹ dákun ẹ bá ní contact mi lọ́wọ́ ẹ mọ̀ jù sórí status mọ́ torí èmi ó wà kúwà ní mi kọ́ lọ́n kó sàánú ni wọ́n ṣe gbé àdá sókè ní tán bẹ́ orí máa yẹn àtọ́ wá sí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. ẹ̀wá ń tán bá ti mú wọn kán fún ilé agbófinró ń gbẹ̀bí yìí ò sínú wọn ni téèyàn ò bá ti yẹ ọ̀dájú tí ìkà ò bá mọ̀ gbénu rẹ̀ téèyàn bá wo fídíò máa yẹn àtẹ tí mo ní mo rí status kò ní mọ̀gbà tí ó bú sẹ́kún gbaragada kò ní tiẹ̀ wo pé bóyá èèyàn ń wà lẹ́gbẹ̀ẹ́ yóò yanu tán ni mo ya inú mi tán ni. ṣé kán wá mọ̀ bìyàn nígbà bá dénú gbogbo ẹ̀ dákun ẹ̀ mọ̀ tẹ̀lé alọ́ o torí ká mọ̀ bá fi yàró àbí kí a mọ̀ bá fi kíní kan sí o ẹ̀ mọ̀ tẹ̀lé alọ́ nítorí two people cannot make a right test yẹn kò yé mi ni ẹ̀ dákun ẹ̀yin olóye yẹn bá yànnà náà rè àwọn èèyàn ń dúbú ọmọ kékeré wọ́n ń dúbú àgbàlagbà bá ẹ wo àǹtí tó jẹ́ tíjà tó pọnmọ kókó sẹ́yìn o èbó gan fẹ́ mọ́ lè lò lẹ́nu wọn mọ́ wọ́n ti sunkún ẹ̀mí wọ́n ti fẹ́ bọ́ oúnjẹ wo lẹ́rù kó wọ́n fún ọ ní ogbó ọmọ kókó tó wà lẹ́yìn yẹn oúnjẹ wo lẹ́rù kó wọ́n fún ọ and you said they should pity them or they should arrest them for what exactly because I don't understand I don't get it kò yé mi ní ẹjọ́ kan fún ilé agbófinró ní a country whereby àwọn ajínigbé àwọn apààyàn wọ́n wà ní àwọn ti fáyé àwọn fún kínní àwọn ti change o wọ́n sì kó yúnífọ́ọ̀mù bọ̀ ọ́ lọ́rùn àánú wa mọ̀ sí mi o ọlọ́ngún wa mọ̀ mẹ́rí fún wa báyìí lórí ìtẹ́ àǹfààní ara wa ta káìsì wọn ò rí ti arò àwa náà tó rí tara wa rò bí abẹ́mi sì ṣe ro ẹ̀yin olóye yẹn dákun ẹ̀jẹ̀ ń bá yín pàdé mo mọ̀ àbí ẹ̀bẹ̀ mi nìkan ni ronú bẹ́ẹ̀ ó ti dà ẹ bá like ẹ bá comment ẹ share o.